tẹ́ ẹ bá lè ṣe egbògi yìí yóò jẹ́ kó mọ ọ̀tá ẹ̀. Téèyàn bá dúró tì ọ́ bó lóríire ni bó lóríire tún ni wàá dàmọ́. Téèyàn bá dúró tì ọ́ gbogbo ohun tí ń bá ń rò nínú ẹ̀mí tí ò bá dáa ọ́ mọ̀. Ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ Ọlọ́run ẹ̀yin níṣẹ́ ìwúlò fún jù. Ó mọ ní àwọn alágbára ayé ni wọ́n máa ń ní náà máa ń lò ó. Ó ní agbára. Yóò jẹ́ kó mọ̀ tẹ́ ẹ tó bá fẹ́ lọ bìkan tí bí ọba ní sun ọ́ mọ̀. Téèyàn bá dúró tí ó ti bá ń parọ́ tí ń ṣe kinní kan ó ti rí gbogbo àṣírí ẹ̀ tán. Kò sọ́gbọ́n tó lè dá níwájú egbògi. Nọ́mbà mi ni 08037199363. 08037199363. Ẹ lọ bá mi wá ìbẹ́pẹ dúdú kan tí ò pọ́n rárá. Ìbẹ́pẹ dúdú ẹyọ kan tẹ́ ẹ bá ti ká níjọ́ yẹn ẹ wàá pa ní pánsá lórí. Ẹ wá lọ wá láńdárí pọ́n ẹyọ kan torí ẹ̀ pọ́n dáadáa akọ. Ẹ wá kì í sínú ìbẹ́pẹ yẹn. Lẹ́yìn ìgbà yẹn ẹ lọ wá odidi atare ẹ fi sínú ìbẹ́pẹ yẹn pẹ̀lú láńdárí pọ́n yẹn. Kíní tẹ́ ẹ fi páńpánsá yẹn ẹ fi dé padà. Ẹ wá lọ wá ìsasùn tuntun tẹ́ ẹ ti yọ owó ọjà kúrò lára rẹ̀. Tí wọ́n bá fẹ́ yọ owó ọjà kúrò lára ìsasùn tá a bá rà wọ́n lè wá ewé àkókò àtomi àti eérú kan fi fọ̀ inú Ramadan la wà. Tẹ́ ẹ bá ti pa ní pánsá yẹn tán tẹ́ ẹ fi pánsá yẹn dé ẹ wá gbé ìbẹ́pẹ yẹn ẹ gbé sínú ìsasùn yẹn ẹ dé ẹ gbé ka orí iná ẹ jó. Mo fi Ọlọ́run ọba tó dá ayé àtọ̀run búra kò sẹ́ni tó lè lo oògùn yìí tí ò ní dúpẹ́. Gbogbo ẹni tí mo ń pè mo ti so oògùn kò jẹ́ oògùn ó láṣẹ rí ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ ẹ fún wa náà àṣẹ náà kò rí bẹ́ẹ̀. Ìwọ lò yìí wò ọmọ ìpè lóòótọ́ láyé ń bẹ albarka ọlá Ramadan. Wàláhi tàlá ẹ lò ó. Béèrè owó lọ́wọ́ anybody. Béèrè owó kankan lọ́wọ́ ẹnì kankan. Pé kẹ́nìkan fún mi lówó. Ramadan ló dé ara ẹni tó dúpẹ́. Tàǹpẹ́ aláàjì a ṣe nǹkan báyìí. Àfún yín nǹkan báyìí yẹ fi gbàwẹ̀. À ń gbádùn yín o, àfún yín nǹkan báyìí. A sì ráwọn tó fẹ́ fún mi tí ò sí lọ́wọ́ wọn táwọn náà ń ṣàdúà. But ẹ wá fún mi ẹ fún mi. Èròǹgbà tèmi síwájú Ọlọ́run ni kí n múṣẹ. Pánsá tẹ́ ẹ bá ti pa tẹ́ ẹ fi láńdárí pọ́n kan odidi atare kan sí tẹ́ ẹ dé padà ẹ lọ gbé sínú agbada kò jù bá ń lọ bẹ́ẹ̀ sì jónu. Tẹ́ ẹ bá ti jó tán ẹ lọ kó kúnná dáadáa. Ẹ wá rọ́ sínú ògò funfun kan tàbí inú ike kan. Tẹ́ ẹ bá ti fẹ́ lò ó alẹ́ ìjọ́ tẹ́ bá fẹ́ máa lo ẹ̀ ní súnmọ́bìnrin o. Báwo lẹ́ ṣe lò ó? Astagfirullah mímọ́ rẹ Ọlọ́run. Ẹ wá epo pupa. Ẹ mú egbògi yẹn ẹ ta sọ́wọ́ báyìí. Ẹ bọ́ra lẹ̀ ní hòhò àìwọ́ ìwúwọ̀
téèyàn bá ti wọ ẹ̀wù kò gbọ́dọ̀ lò ó bó ṣe wáyé ni ọ bọ gbogbo ẹ̀wù ara rẹ̀ lẹ̀ tán ọ wàá mú oògùn yẹn ọ wàá ta sátẹ́lẹwọ́ ẹ̀ ọ wàá wọ epo pupa díẹ̀ ọ ta sí ó rò papọ̀ ọ wàá la ọ fẹ̀yìntì ganan ni o má ṣe mistake o ẹ sì mọ́ bí mi léèrè béèrè kan tí ò ní túmọ̀ o ìní dá yín lóhùn o ẹ kàn máa pè má kàn tẹ́ ẹ bá dẹ̀ ti pè mí tẹ́ ẹ bá ti pè mí jù tó ń pè mí lemọ́ jù máa block ẹni ó ń fi ẹ̀yìn ti ìgànnà báyìí ní hòhò ọ wàá mú ẹbu yẹn ọ ta sọ́wọ́ pẹ̀lú epo pupa ó ti kọ́kọ́ ta ẹbu yẹn sí ọwọ́ rẹ̀ òsì báyìí ọ wàá da epo pupa sí ọ wàá rò ó papọ̀ ọ wàá la kò nídìí àdúrà kò nídìí ọ̀fọ̀ tó bá ti la tán ọ wọ ẹ̀wù ẹ padà iṣẹ́ parí nìyẹn gbogbo ìgbà tó bá ti fẹ́ lò ó ọmọ fẹ̀yìntì gànà ni oníhòòhò yóò fi máa lò ó kò sí àṣírí ọ̀tá tí ò ní tú sí ọ lọ́wọ́ téèyàn bá jẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá tí máa ń bọ́ sọ̀tá àfi tí ìbá ṣenú obìnrin wọn ti jáde ló kù tí ò sì ṣẹ́jẹ̀ lára wọn náà lè escape ẹ lọ try rẹ̀ ìfẹ́ kọ́rọ̀ mi yẹn pọ̀ jù 08037199363 mo kí wa Ramadan Kareem ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láṣẹ láyé 08037199363 ọmọ bíbí Òṣogbo ni mí o Òṣogbo náà ni fátírì mi wà iléeṣẹ́ mi wà ẹ máa lọ sí péjì mi ẹ rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò mi ń bẹ ẹ máa like ẹ máa share rẹ̀ ẹ máa kọ́ọ̀tì fídíò mi o assalamu alaikum wa rahmatulahi wa barakatuh ó dàbọ̀.